pé ìwà ìbàjẹ́ tó gògò nínú ayé Gani Adams, ìwà ìlọ́nilọ́wọ́ gba ẹgbẹ́ OPC lọ́wọ́ tó Fredrick Faseun, bàbá Adéṣọ̀kan lọ́wọ́ sí, àwọn ló gbé Gani lẹ́yìn tó da ìrìnàjò OPC rú. Ẹ wá jáde síta, ẹ wá ń sọ kánakàntán ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀. Ẹ wá ń gbé àwọn kan ní bloggers. Ẹ wá ń bẹ Gani Adams torí owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Yẹ̀yẹ́ at that age. Sọ. Bàbá kan pè mí láàárọ̀. Olóńdè sunkún. Pé Adéṣọ̀kan ló ń sọ̀rọ̀ báyìí. Ó ní bàbá Èkìtì mọ́ ní sáà. Ó ní àwọn òun wà lára àwọn tó gbé Gani lẹ́yìn. Nígbà tó gbé Gani Adams lẹ́yìn tán, ó ló ń fẹ́ yíyẹn ń ké wọ́n jẹ ní seriously. Bàbá yẹn ní mọ́ dárúkọ òun ni o. Torí kí túbà lè rí mi gbà. Ó láwọn wà. Ó ló lóòótọ́ àti lódodo wọ́n ti lọ kúùkù ẹ̀. Àwọn ti ṣètẹ́kọ́ tó mọ̀ pé irọ́ náà pamọ́ bàbá Dr. Fredrick Faseun pé ó ń ṣe òṣèlú pẹ̀lú Ọbásanjọ́. Ṣé Gani Adams ó padà ṣòṣèlú? Ṣé kò lọ sọ́dọ̀ Jonathan? Ṣé kò gbowó lọ́wọ́ Jonathan? Ṣé wọ́n dá OPC ńlẹ̀ fún kọ́ńtàtì fún security pipeline ni? They create OPC, they fund OPC, they give back to OPC to fight for the freedom of the Yoruba race, not to secure pipeline. Bàbá yẹn ní Adéṣọ̀kan, ó dárúkọ èèyàn kan bóyá ṣe Sanya. Bá orúkọ èèyàn mẹ́rin ni bàbá yẹn dá, ó ní kí n dárúkọ wọn, mo ti gbàgbé àwọn tó kù. Ó ní àwọn làwọn gbé Gani lẹ́yìn. Ó ní nígbà tágbára bọ́ sọ́wọ́ Gani tán, ó ló gé wọn jẹ big time. Ṣé ẹ tún fẹ́ kí Gani tún wá kéwọ́ ìran Yorùbá jẹ ní again? Lẹ́fí ń plead fún ààrẹ àti à ń bẹ ààrẹ lọ́wọ́ àti rán ààrẹ níṣẹ́ kan kó sọ fáwọn ọmọ ẹ̀kan jọ gbogbo àwọn tínú ń bí. Ọ̀rọ̀ yẹ òde kóró létí lẹ́nu yín bàbá Adéṣọ̀kan. Adéṣọ̀kan àgbàlagbà. Bàbá kan pè mí, ó ní nígbà táwọn wà lọ́dọ̀ they are afraid the Yorùbás. Ó ní that is why I don't fífi gbogbo energy in support Sunday Igboho. Pé ohun tó yẹ káwọn ṣe nígbà táwọn wà ní ọ̀dọ́ làwọn ò ṣe ní Sunday Igboho ṣe yìí. Ọba ìlú ni bàbá yẹn, ọba ìlú 180 years. Ọba ni. Ó ní we are free the Yoruba race. Ó ní nígbà tó ń rí pé ohun tó yẹ káwọn ṣe nígbà táwọn wà lọ́dọ̀ làwọn ọmọ lẹ́yìn ọmọ ìsìn ń ṣe. Bàbá Adéṣọ̀kan, ọ̀rọ̀ yẹ ò dẹ̀ korò lẹ́nu yín. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀rọ ká ẹ tó sọ síta. Ẹ wá ń pè wá ní blogger. Who start it? Abẹ́ ti gbàgbé story tẹ́ ẹ sọ fún wa ní Kútọ́nù about Gani. Mo wá sọ fún bàbá yẹn láàárọ̀ pé bàbá Adéṣọ̀kan yẹn sọ bẹ́ẹ̀ náà pé Gani, ohun tí Gani fojú àwọn rí, plan tí Gani plan fáwọn, bàbá yẹn ní kò parọ́. Bí ọ̀rọ̀ bàbá Adéṣọ̀kan dàbí ẹni ajá tó padà sínú èébì ẹni. Architect Akiola George, my brother, ìwà bú yín o, ìdẹ̀wà bá yín jà, but gẹ́gẹ́ bí ọmọ Oǹdó tẹ̀ pera yín, ẹ má jíṣẹ́ tí ò dáa o. Iṣẹ́ tó máa borúkọ yín jẹ́ délẹ̀ ẹ má jẹ́ o. Ìjọ tí n bá gbọ́ pé ẹ pé bàbá pé kán pé Sunday Igboho, màá tú sí yín lójú big time. Ọlọ́run nìkan mo bẹ̀rù, tó ní kọ́kọ́rọ́ ayé àti ọ̀run lọ́wọ́. Ọlọ́run nìkan lálágbára. Gbogbo mọ́dárí kan gbogbo èpè tẹ́ ti ṣe látijọ́ yìí. Gbéwúrẹ́ bá fojú wẹ̀yìn
á fẹ́ pèfélé kò tó gbé náà yẹn tí inú ẹran bá ti mọ́ tó bá jẹ́ pé inú òdodo ni mo wà. Ẹ̀yin ni mo kọrin yẹ sí Architect Akọ́lá George. Tẹ́ bá rán ẹ̀yin ní iṣẹ́ ẹrú ẹ má jẹ́ o. Ni mo fi sọ wípé tá bá rán ní iṣẹ́ ẹrú ó yẹ ká bí tọmọ jẹ́. Architect Akọ́lá tá bá rán ní iṣẹ́ ẹrú ó yẹ ká bí tọmọ jẹ́. Bódà mi kọ̀ má ṣe jíṣẹ́ tí ò dáa. Bí bàbá Adéṣọ̀kan bá rán yín níṣẹ́ tẹ́ ò bá lè kọ́ ìyá ń bẹ lọ́jọ́ wọ́n. Bínú sí ó ṣòro bájà torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn Sunday Igboho. Ẹ dárúkọ àwọn bàbá kọ̀ọ̀kan gbà yẹn lọ́hùn tó lè jẹ́ ẹlẹ́rìí bóyá bàbá tó pè mí láàárọ̀ ẹ̀ wà lára wọn mi ò ní dárúkọ bàbá yẹn ọ̀rọ̀ ò ní gùn mí dárúkọ bàbá. Pé ńgbà táwọn ń wo fídíò yẹn ọ̀rẹ́ mi Adéṣọ̀kan rèé kí ló wá dé bíbà yìí. Fine and good. Fine and good. Kán parí ìjà OPC. Ṣé ẹ rò pé Yorùbá tún lè ní confidence nínú wọn ni? The record is there. Ṣé ẹ rò pé Yorùbá tún lè believe nínú wọn ni? Ọmọ kékeré bọ̀bọ̀ yẹn tó ń sọ̀rọ̀ ẹ wo éèjì bọ̀ yẹn bí i 35 years. Ẹ wo memory tó ti wà lórí ẹ̀ pé nígbà táwọn wà ní secondary school tó bá jáde báyìí ẹ kàn máa gbèrò trade bullet pàpàpàpàpàpà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wọn ti sùnlẹ̀ táwọn OPC ti pa torí pé wọ́n gbẹ̀jà ìjà fashion. Ẹ tún wá fẹ́ ìkan wá jáde nínú wọn iye elébi yẹ torí tí n bá dẹ́dọ̀ sẹ́dẹ̀ gbé wa ní fún mi lọ́wọ́. Ó wá sọ pé kí wọ́n lè máa sọ̀rọ̀ ìtàn Yorùbá kọ́ mọ́ dárúkọ Gani Adams sí. It is a good thing. Kọ́mọ kékeré máa sọ wípé ẹgbẹ́ Gani ẹgbẹ́ tí Gani kójọ ló ń pààyàn bí ẹni pẹ́rán. Ṣèbí wọ́n fẹ́ lọ́wọ́ bá tún ọba Ọ̀wọ̀ ní ọba Ọ̀wọ̀ tó wà mẹ́yìn. Làwọn ọmọ Ọ̀wọ̀ ṣínábò rán. Wọ́n pa aṣọ kan ní ṣínábò lẹ̀ lọ́dọ̀ wa lẹ́kìtì níbà yìí in Ondo State. Làwọn yẹn ṣínábò lẹ̀ fún wọn. Ṣé ẹ tún fẹ́ àṣekù iṣẹ́ Gani àpatì tí Gani pa ọmọ Yorùbá kù bàbá níjọ kọ́kọ́ tó máa pa wá lọ àbí? Impossible ege ojú ti là. So tẹ́ bá pè wá ní blogger ẹ túbọ̀ fún wa léegun ni we are ready for you sir. Ẹ ti ń jó lágbàlagbà at that age. Ẹ wo gbogbo ẹ̀wù ìgbéraga ọ̀rọ̀ aburú ọ̀rọ̀ ìbàlórúkọ jẹ́. Kéènìyàn dédé wo ọmọlàkejì kó lóun ló pa bàbá Bọ́lá Ìgè. Kéènìyàn wo ọmọlàkejì kó ní ó wà lára àwọn 10 million boys tí Tinubu dálẹ̀ tó ní ká máa pààyàn kiri pé Sunday Igboho wà lára wọn. Kéènìyàn wo ọmọlàkejì títí kó ní ó wá sẹ́kọ̀ọ́ ní aago kan òru wá gba 50 million naira tí bàbá Bọ́lá Ahmed Tinubu owó iṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé fún. Ó yẹ kó sọ iṣẹ́ yẹ tí bàbá Bọ́lá Ahmed gbé fún Sunday Igboho. Ẹ̀yin bàbá yẹn wà láyé ńgbà yẹn ẹ̀sán kankan. Ẹ wá rán Architect Akíọlá sí bàbá Akíntóyè. Bàbá Akíntóyè will not answer. And I'm begging Architect Akíọlá níbi tẹ́ ẹ ti sọ yẹn ni kẹjẹ kó jẹ ìràmọ́. Sunday Igboho sọ fún yín pé òun bá Gani ń jà ni. Bàbá Adéṣọ̀kan ṣé Sunday Igboho sọ fún yín pé òun bá Gani ń jà. In this present condition of the Yoruba race ẹni bá ti ń bá Sunday Igboho jà gbogbo ilẹ̀ Yorùbá ló ń bá jà.
ẹni bá ti ń bá bàbá Ládọjà ajá àwọn ọba kàǹkàkàǹkà tó ṣe títí wá bàbá Ládọjà Ọ̀nìrìṣà ni bàbá wa Olúgbọ́n ni bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Èwí Adó ni Ọwọ́ Ajérò Olúpotì name all the kábíyèsí di tó fi dé orí bàbá wa Ọlọ́wọ̀ Yorùbá lonítọ̀ ń bájà ìṣẹ̀dálẹ̀ Yorùbá la máa fi ṣépèlé gbogbo yín aláàgbà má kí ọ ní mo sọ̀rọ̀ pẹ̀lú òun fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ní ìgbà yẹn lọ́hùn ẹni kó má máa ṣe bóun lẹ rí lẹ́bí ní Gani yìí fi sọ wípé Yorùbá ò ṣe jà fún Yorùbá ò ṣe nu ẹnu fún Sunday Igboho ní màá nu ẹnu fún ìran Yorùbá màá jà fún ìran Yorùbá ẹni ojú ẹ̀ máa rí tí ojú ẹnìkan ò rí rí ojú Sunday Igboho dẹ̀ rí ara ti ń fún wá tẹ́lẹ̀ náà nígbà táwọn bàbá Ayọ̀ Adébánjọ ṣé ká sọ wípé ọ̀run re ni àbí kán bá wa sọ̀rọ̀ tó bá dé pé lóòótọ́ lẹ́lẹ́ṣẹ̀ máa jìyà lọ́run ṣebí sínágọ́gù lẹ ti dẹ páńpẹ́ dí ọmọ ọlọ́mọ ṣùgbọ́n orí kó Ìgbòho yọ inú kan ní ọlá inú kan inú mímọ́ ni Yorùbá ní ó jàjọ ogun lọ Sunday Igboho ò bá wọn jà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ń bá wọn fà lọ́wọ́ so bàbá Adéṣọ̀kan ẹ lọ́wọ́ ọ̀rọ̀ yẹ ó korò létí àwa ó korò létí ọmọlúàbí ilẹ̀ Yorùbá kí bàbá Akíntóyè pé Sunday Igboho àwọn blọ́gà tó yí ká ṣùgbọ́n you are happy to ọ̀daràn tó ń ṣekú pa ọjọ́ ọ̀la Yorùbá tó ti ń wá ẹ̀mí ẹ̀yìn gan láti pa no wonder bóyá return tó yẹ kó fún yín níjọ́ wọn àná tí ò fún yín bí ó ti fún yín. torí bàbá yẹn sọ wípé ó ní bàbá Èkìtì ìkúndìmí àwa la gbé Gani lẹ́yìn ẹ̀yìn tá a gbé Gani ó fi gé wa jẹ big time. ẹ wá jáde síta ń sìn ẹ̀ ń plead fún ní ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn àti mọ̀bí tẹ́ ẹ̀ fi sí ṣebí OPC lẹ́gbẹ́ ẹ̀fẹ́ pọ̀ papọ̀ ṣé Sunday Igboho tó bá yín ṣe OPC ní sà kí ló dé táyé yín rí báyìí kí ló dé tí àwọn àgbà tó dé òní at age of 80 tẹ́ sì ń lépa owó kiri tẹ́ ń jẹ́ kí àwọn ọmọ kékèké máa fowó tàn wọ́n. Sunday Igboho ò bá yín jà o ìwà yín ló ń bá yín jà so we don't have time for nonsense. We don't have time for nonsense. àwọn ìyá yín ọlọ́pàá tẹ̀ ń gbé káàkiri tẹ̀ fi ń ṣépè fọmọ ọlọ́mọ ẹ lọ máa pè wọ́n. ṣùgbọ́n àdàbí àdá ẹ bá lẹ̀ Yorùbá jẹ ẹ bá lẹ̀ Yorùbá mu ẹ fi lẹ̀ Yorùbá gòkè ẹ wá ń dalẹ̀ Yorùbá àdàbí àdá torí àwọn àgbájọ̀wọ̀n àná sọ wípé àdàbí ó jà ó ju èpè. So can't Sunday Igboho out of OPC matters. ṣe gbọ́ mi. ààyè àwa ò ní fàyè ilẹ̀ fún Tápà again kókó lè gúnnú sí ilẹ̀ Yorùbá. Gani lè wà important lójú yín but lójú ọmọ Yorùbá mo kò wà important mọ́. ó ti gugi kọjá eré kọjá ewé ó ti dópin ìrìn àjò ẹ̀ nínú ìran Yorùbá. ohun tá a bá ṣe lénìí tó bá di ọ̀la yóò di ìtàn ọ̀la tí mo sọ kì í ṣe ọ̀la Friday. ohun tó ṣe lánàá ló di ìtàn lénìí. bàbá yẹn ní pé gbàtọ́ gbé ọ̀rọ̀ yẹn wá pé Dr. Fredrick Faseun ń ṣe òṣèlú kẹ̀ tó bá tẹ̀ máa ṣe òṣèlú ṣe bá dẹ̀ fi OPC sílẹ̀ ó gbòṣèlú ó lọ́ọ́ fòṣèlú gba contract
kò dẹ̀ sọ fáwọn pé they are bitter bó ṣe pìrìsẹ́tọ̀ yẹn fún òun pé wọn ò tiẹ̀ gbọ́ ti sáìdì tí bàbá Dr. Fredrick Faseun àwọn ń jà lọ́ra yìí ni irọ́ tí Gani pa níjọ́ wọn àná ẹ̀mí innocent Yorùbás tẹ́ fi pa ẹ̀mí innocent Ìgbò ní Ọ̀kọ́ta ní Àgọ́ ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó tó fi dé Mùṣín dé Mile 12 dé Agége dé Láwásìn dé Àgùdà Ìkàtẹ́ tirẹ̀ tẹ́ fi pa dé Ìbàdàn àràtàn dálógún state ló ń lọ yẹ àwọn ẹ̀mí jọ̀wọ́n àná ló dìde náà tó ń béèrè lọ́wọ́ yìí tẹ́ fi kú gbígbóná pa torí pé ẹ fẹ́ gba ipò and bàbá Adéṣọ̀kan know all this kì í ṣe pé ọ̀rọ̀ tí bàbá tó sọ fún mi láàárọ̀ ni o ẹ̀yin fúnra yín sọ ìtàn Gani ní Kútọ́nù bí Gani mo ń bẹ̀yẹn kan sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ yìí ó nígbà tó rí fídíò yẹn pé ṣé bàbá yẹn ti gbàgbé ọ̀rọ̀ tó sọ fún wa ní Kútọ́nù ni bàbá Akíntóyè was there Akíntọ́lá Akọ́lájọ́jì was there and all the Yorùbá agitators there ní ọjọ́ yẹn ni bàbá pa ìtàn the meaning ohun tó fa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ní ó wà nínú ìwé àwọn táwọn kọ bàbá dárúkọ ìwé yẹn ohun tó mú kí Aláàfin Ọ̀yọ́ ìgbà yẹn kírètì oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá tó jẹ́ òdì mímọ̀ fún wa pé kì í ṣe Kakanfò yẹn kò sí ń bẹ̀ Ààrẹ Ọ̀nà tí Aláàfin bá jagun bóyá ẹṣin náà máa gbé wọlé bàbá wa ní ẹni tó kọ́kọ́ fi jẹ oyè yẹ ẹni tó ga ẹni tó sì gbọ́nlẹ̀ ẹni tó ga fíò àpè èébú ló dorúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò that Kakanfò is not a Yoruba language pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó Kakanfò ẹni tó wà lójú ọ̀nà Kakanfò gbogbo wa la gbọ́ ìtàn yẹn ní ọjọ́ yẹn this man called Papa Adéṣọ̀kan was àbòsí èléèrè ó ń dojú tì níní sẹ́yìn náà tún ṣe ìlara sẹ́ Ìgbòho ni sẹ́yìn náà tún bínú Sunday Ìgbòho ni ń tẹ́ sọ fún wa ń gbà yẹn lọ́ọ̀ pé Sunday Ìgbòho ọmọ yín ni bàbá Adéṣọ̀kan sẹ́yìn náà tún bínú Sunday Ìgbòho ni àní ẹ̀ mọ́ bá Gani ṣe àwọn o we don't have problem about that ẹ̀yin nìkan kí sàkọlẹ̀ sọ̀rọ̀ mbẹ̀ mo rẹ́ni tó sọ̀rọ̀ mbẹ̀ gẹ́tẹ́ mi gan tún pàtẹ́wọ́ fún pé ọ̀rọ̀ tí màá yẹ but kẹ́ máa pe àwọn tó wà lọ́dọ̀ Sunday Ìgbòho pé bloggers fẹ́ játijá bàbá ó yẹ kẹ́ ẹ ní tìjú ó yẹ kẹ́ ẹ ní tìjú pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ ọ̀rọ̀ tó korò ni tí ò ṣe tí gbọ́ tí ò dùn ó kan létí ọmọ Yorùbá ó kan létí ọmọ Yorùbá torí ní Kútọ́nù níjọ́ òun àná ẹ̀yin gan sọ fún yín pé ohun tí Gani ọmọ burúkú yẹn fojú yín rí nìyẹn o except to the extent pé àwọn tó wá sí Kútọ́nù gbà yẹn lọ́hùn kí Sunday Ìgbòho búra fún wọn pé torí pé tí ọwọ́ ọmọ Yorùbá ò bá tí ì ti agbára ìwà oníwà náà wù tó dìgbà tẹ́nìyàn ọwọ́ ẹ̀ bá ti agbára kẹ́ tó mọ orí ìwà tó máa wù pé Gani Adamu fojú ẹ̀yìn àgbààgbà yẹn rí mọ̀bó Gani ló wá di agent lọ́dọ̀ yín sì tẹ̀ wá ń bẹ̀ that is not our cup of tea
ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá dárúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kò kàn wá. Mo ti sọ fún yín pé Sunday Ìgbòho kò ṣeé bájà kò ṣeé bínú sí. Ẹ bá parí ìjà OPC jẹ́jẹ́ ìdùnnú wa náà ni kó OPC ó dé yọkàn dàbí ojúmọ́ ojú. àrí ìgbẹ́ tíntìlá bọ́tà fẹ́ fi jẹun á tètè nù tó bá kú òlójú ṣókù lọ́kàn ni. àwọn ẹ̀mí tẹ́ ti dálé gbòdò ṣẹ́rọ̀ pé ó máa kó lọ́pọ̀lọpọ̀ ni. So bàbá Adéṣọ̀kan, the problem of OPC kò kàn ọmọ Yorùbá. Wọ́n ti sọ pé ẹgbẹ́ ni tó fi ń dájọ́ tó fi ń kó àjọ. Wọ́n ti sọ pé orúkọ tí ní build ni, and you give a stranger opportunity to scatter one of the Yorùbá heritage. Ẹ wá jáde títa ẹ wá pè àwa kan ní bloggers. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín o, ẹ jẹ́ o mọ̀ bẹ́ẹ̀. Broda mi Akitete Akiola, wọn à ní rán yín níṣẹ́ ẹdẹ tòrútòrú. Ẹ má lọ yọ bàbá Akíntóyè lẹ́nu o, ẹ jẹ́ kí bàbá yẹn sinmi. Ètí ọ̀pọ̀lọpọ̀ yín ń gbá bàbá yẹn bí ẹni gbá bọ́ọ̀lù, ó tó gẹ́. Allow the baba to rest. Àwa dẹ̀ máa tilẹ̀kùn ilé olóyè Sunday Igboho mọ́ àwọn kan náà torí ẹ ti ń fojú wọn pé ọ̀tá nìyí, the chameleon people. Àwọn àdán tí ń gbàbòdì ẹyẹ tí ń gbà àfẹ́kù kò ṣekú kò ṣẹyẹ tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé òun dorí kodò ni. Enough is enough. Ẹ má tẹ́ máa ràn yín ní tẹ́mọ̀ràn yín ní iṣẹ́ ẹrú, it is better kẹ́ ẹ mọ̀ jẹ́ rárá lórí ọ̀rọ̀ Sunday Igboho untouched ni o, no go area ni. Kì ṣe rí àwa tẹ́ ń pè ní blogger akéré, àwọn tó wà lẹ́yìn Sunday Igboho wọ́n bàmù gan, wọ́n lé ní millions tó máa ẹlòmíì ò ṣe kò gbé kámẹ́rà sójú rí àtúrí títí ní àgbé kámẹ́rà sójú àtúbí ejò sí yín abẹ́ àmọ́ àwọn tí ò yàn. níwájú ọ̀nà ìrìṣà pẹ̀lú àṣẹ àtagbára tó ń bẹ lọ́wọ́ òun níwájú ọ̀nì, ta ló fún láṣẹ? Ta ló fún ẹrú láṣẹ nílẹ̀ Yorùbá? Ẹ stop ṣe bẹ́ẹ̀ o. Ara kan gásà Yorùbá lọ́wọ́lọ́wọ́, kò sáyè fún rédílédé tẹ́ ń bá kiri yẹ. Tẹ́ bá ń sọ̀rọ̀ OPC ẹ má sọ̀rọ̀ Sunday Igboho mọ́. Bàbá ṣe ẹ gbọ́ program tí mo ṣe lánàá ní mo níṣẹ́ ń sùn ní nígbà táwọn ọmọ Gani bẹ̀rẹ̀ tó lórí ìlú Ekun lábẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi ẹgbẹ́ tí Sunday Igboho dẹ̀ ní ká má dẹ́gbẹ́ títí wọ́n lẹ̀. Kí ló fa ìlara? Kí ló fa ọ̀rọ̀ ẹ̀yìn? Ẹ gbọ́ ni wọ́n ní Sunday Igboho ayé assassin ní apààyàn ní orí network pé kókó já abẹ́lé kálukú ló mi ṣe tiẹ̀, kókó já abẹ́lé kálukú ló mi ṣe tiẹ̀, kí ẹ̀yin ṣe tẹ̀yin kí àwa ṣe tàwa, kókó já abẹ́lé kálukú ló mi ṣe tiẹ̀. You will never see a responsible king kó máa ní pé Gani ló máa rán níṣẹ́ torí wọ́n mọ̀ pé ó wà arrogance, nítorí pé wọ́n mọ̀ pé ìwà tó ń wù kì í ṣèwà ọmọlúàbí. A lè jọ papọ̀, ẹ jẹ́ kó máa ṣe títí ẹ̀.
Sunday Igboho dẹ̀ bẹ́nikẹ́ni jà ọmọ ò bẹ́nikẹ́ni jà ọmọ kí gbogbo yín kò bẹ́nikẹ́ni jà. Mo sọ láàárọ̀ mo ní téèyàn méjì bá ń bára wọn jà náà ń parí ìjà fún. Gani yín ni kẹ́ lọ bá kó túwà ẹ̀ ṣe. Kó ṣe kí ni kó túwà ẹ̀ ṣe o. Sunday Igboho have no problem with anybody. Sunday Igboho has volunteered himself to serve the Yoruba race. Ìlú Ekun ti dé. Ọba ìlú ti tẹ́wọ́ gbà, ìjòyè ìlú ti tẹ́wọ́ gbà. Oṣó ilé, oṣó oko, oṣó ayé, oṣó ọ̀run. Wọ́n ti tẹ́wọ́ gbà. Àwọn abiyamọ ti mọ̀ tí wọn ò fẹ́ fojú sunkún ọmọ wọn mọ́. Wọ́n ti tẹ́wọ́ gbà ìlú Ekun o. Ẹ̀yà bínú kú ni. Ṣé gbọ́ mi? Àwọn blogger tó dẹ̀ wà lẹ́yìn Sunday Igboho wọn àti pọ̀ tó. Wọ́n yìí ń gbá rìsáàsì lọ́wọ́ ni. Ṣé gbọ́ mi? Rìhásà náà ń ṣe lọ́wọ́. Tán bá jáde síta ẹ̀rù máa bà yín. Ẹ̀rù aṣíkíní á bà yín. Torí ẹ̀ làwa fi ń sọ fún yín wípé Sunday Igboho kò ṣeé bájà o. Kò ṣeé bínú sí o. Ẹni bá ń bá Sunday Igboho jà Olódùmarè ló ń bájà o. Ẹni bá ó máa ṣe kò máa ṣe lọ́wọ́ tó wà yìí ẹni bá ń ba bínú bí ìgbà tẹ́nìyàn bá ń bọ́ lọ́rùn bínú ni o. Kò dẹ̀ sẹ́ni tó ń bọ́ lọ́rùn bínú tó ń jàre Ọlọ́run. Onítọ̀ máa kàbùkù tí bẹ́ẹ̀ gbọ́ ni kẹ́ ẹ má bàa kàbùkù kí ìyà má bàa jẹ́ titi yín ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ìlú Ekun. Ọba ìbá fún wa ní mọ́tò kó fún wa nílé kó fún wa lówó. We want to use it to serve and to use it to secure the Yoruba race. Kì í ṣe àpapẹ́. Ẹnu tẹ́lẹ̀ ẹ lè nù fún ìran Yorùbá ní Sunday Igboho ń nù fún ìran Yorùbá lọ́wọ́. Ìjà Yorùbá tẹ́ sọ pé kò ṣeé gbè ní Sunday Igboho ń gbè lọ́wọ́. Ohun tẹ́ ẹ rò pé kò ṣeé ṣe tí Sunday Igboho ń ṣe iyì tó ń gbà lọ́wọ́ lẹ́yìn rò pé ó yẹ kẹ́yìn káwọn ọmọ Yorùbá máa fún yín and you are already refused to serve the Yorubas so Yorùbá ò ní iyì kankan fún yín. Gani Yorùbá ò ní iyì kankan fún ẹ mọ́. Ẹ fi Sunday Igboho lẹ̀ cut Sunday Igboho out of OPC matter kò bá yín ṣe OPC. Ṣé ló yẹ nígbà tí bàbá yẹn dá ẹnu lé ọ̀rọ̀ Sunday Igboho ṣé ló yẹ kẹ́ fọwọ́ bò lẹ́nu pé ẹ mọ̀ sọ̀rọ̀ Sunday Igboho nínú OPC ń bíbá yìí. Sunday kò sí tó kan Sunday Igboho pẹ̀lú ọ̀nà OPC o. Kí bàbá Adéṣọ̀kan lọ gbá rìsáàṣì dáadáa àwọn wo ló kọ́kọ́ jáde síta tó ń pe Sunday Igboho lórúkọ tí wọ́n fẹ́ tí ìyá àti bàbá yóò sọ. A tún pàdé láàárọ̀ ọ̀la eré ni wọ́n ṣe ń ò ní ṣe kà. Ẹ jẹ́ ká ṣe rere torí ẹnìkan torí ọ̀la ni. Èmi a máa sọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ká máa kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ pé ohun tí a rò pé ayé ò rí wa tá à ń ṣe ayé ń rí wa. A ó dìtàn nílé a ó dìtàn lóko gbogbo wa la máa dìtàn. Ẹlòmíín hùwà lénìí tí ó máa dínà mọ́ ọmọ ẹ̀ lọ́jọ́ ọ̀la. Ọmọ ẹ̀ bá wà l'Amẹ́ríkà ọmọ ẹ̀ bá wà ní Yúróòpù ọmọ ẹ̀ bá wà nínú owó bó bá ṣe aburú lénìí aburú yẹn máa padà débá ọmọ ẹ̀ lọ́la. Ọ̀pọ̀ ń jìyà lọ́wọ́lọ́wọ́ lénìí ìwà búburú táwọn òbí ẹ̀ ti wù lẹ̀ ní. Gbogbo wa la ó dìtàn a ó dìtàn láyé a ó dìtàn lọ́run gbogbo wa la ó dìtàn. Bàbá Gani Fáwẹ́hìnmí ó ti dìtàn kò tí ṣe rere tó ṣe lé àgbàgbé. Bàbá Táyé Ṣóláàrin wọ́n ti dìtàn iṣẹ́ tán ṣe lẹ̀ a lè gbàgbé. Ká máa sọ àwọn bàbá bẹ́ẹ̀ Adékúnlé Ajáṣin Ọ̀nkú Bọ́lá Ìgè Bísí Ọ̀nàbánjọ Dr. Bẹ́ẹ̀ Kọ́lásán Kútì bàbá wa Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Abraham Adésànyà. Àwọn bàbá yẹn ti dìtàn tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ Yorùbá a sọ ipa ribiribi tó kó nínú ìran Yorùbá. Kì í ṣe ẹni tó ń gbébọn
tó ń yí àwọn bàbá wa lọ́wọ́ sẹ́yìn tó ń gbébọn tó ń pa ọmọ Yorùbá kiri. We don't want sort of person in our midst again. Ayé gbàtàpá ó kọ́lé Ekun. Enough is enough. Good night.